أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان إن من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمزاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وشهيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرون تفجيرا يوفون بالنذر ويخاف يوم شر مستطيرا ويتيمون الطعام على أبي مسكينا ويتيما وغلا سيما وعزيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقع الله ذر ذلك اليوم ولقوا ندرة وسرورا وجزاء بما صبروا جنة وحريرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. àbáwá ẹ ti lẹ́ẹ̀ nídìí mọ́lì wa àti jazaru bóni ẹ má gbé mọ́lì lọ bàbá. ẹ má gbé lọ ẹ ti lẹ́ẹ̀ nídìí. ẹ náà lẹ́ka fún wa orí dùn mí ń kọ́ mú. àbí ká fi kùránì yẹn jọ́ọ̀jì yẹn ẹ má gbé mọ́lì yẹn lọ nìyẹn o. ẹ náà lẹ́ka. ẹ wo ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ẹ tún gbọ́dọ̀ ráwọn owó mọ́tọ́dún yẹn ó fi parí. sẹ́rí àwọn tó ṣe àdúrà bẹ̀rẹ̀ ń bì àtàwọn tó ka Quran ọlọ́mbà sí wọn. ó gbà púpọ̀ gan. tọ́ba lọ fẹ́ ṣe kọ̀sídà ń bì kọ́kọ́ lọ fi hàn ọ̀bá gíná tàbí kọ́ bẹ̀ wọ́n pé ẹ dákẹ́ mọ́ sọ̀rọ̀. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. mo sọ ọ̀kẹ́lẹ́ ẹ̀kẹ́ màá tó sọ tọ́ba fẹ́ gba nọ́mbà bíi jó jẹ́ látọwọ́ ẹ̀yìn. látọwọ́ ẹ̀yìn ni mọ́jọ jẹ́ látọwọ́ iwájú. kúkú mẹ́rin tó ti bímọ méje ẹni tí ó bọ̀ lọ́mọ wá má déwájú. má déwájú má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. wọ́n fún ọ ní ìròyìn rẹ kan dọ́rọ̀ wá nígbà tá a ṣe ìsìlẹ́jọ ni. ó débẹ̀ ó débẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́. àní káàsì ẹ̀ bọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́. àwa náà sẹ́lọ̀ náà foríjìn àforíjìn ọ. èyí tá a lọ síbẹ̀ ní ìsìn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n kí Al-Qur'an ọlọ́mọṣáì ṣàlékún àlùbáríkà